Yorùbá ní gbogbo ibi tí obìnrin bá ti ń ké atótó arére wọ́n ní igi arèrè ní padà máa ń hù bẹ́ẹ̀. Òwe tí mo sọ yìí ó jẹ́ òwe kan tí ò dùn mọ́ àwọn obìnrin nínú, àwọn ìyá wa, àwọn àǹtí wa, àwọn àbúrò wa lóbìnrin. Kò dùn mọ́ wọ́n nú bí ẹni pé à ń fọwọ́ bo ògo wọn ni. Ṣùgbọ́n mo wá wò sàkún òwe yìí ṣó ṣe é parẹ́ nílẹ̀ Yorùbá? Ẹ kíyèsí dáadáa. Tóbìnrin ò bá ya ṣatán yányán kò ní dúndùn pé dandan kó òun kó gòkè ní ilé bàbá àwọn. Kódà tóun obìnrin bá gòkè ju tọkọ rẹ̀ lọ nínú ilé ọkọ rẹ̀, wọn yìí gbàyè dáadáa tó hán gan máa ń mọ̀ ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan tó máa fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń fi agídí kún ni. Pé kí ni ó ṣẹlẹ̀? Obìnrin tí sábà máa ń gbayì jù ó ní àwọn obìnrin tó dàbí ẹni pé gbogbo ohun tí wọ́n bá ní wọ́n máa ń fi ìgbóhùnsókè, ìgbésẹ̀, take action lórí nǹkan yẹn sọ́ndà ọkùnrin yálà ọkọ wọn, bàbá wọn tàbáwọn ọmọ wọn. Ló fi jẹ́ pé wọ́n sọ pé ọ̀nà mẹ́ta lobìnrin ó ti gbàṣẹ nínú ayé tí ì fàyè lẹ̀. Obìnrin rere yóò kọ́kọ́ gbàṣẹ bàbá rẹ̀ tó bá ti dáyé. Àṣẹ bàbá ẹ̀ ni ó pọn tẹ̀lé títí tí ó fi lọ bọ́ sí abẹ́ àṣẹ tọkọ. Nígbà tí àṣẹ tọkọ bá ń darí ni ó bọ́ sí ọ̀dọ̀ àṣẹ ti àwọn ọmọ. Ẹ kíyèsí lénìí, tẹ́ ẹ bá rí obìnrin tí bàbá rẹ̀ ò ráṣẹ pa fún, bóyá màmá ẹ̀ ó ní ò jẹ́ kí bàbá rẹ̀ ó lẹ́nu láti pàṣẹ fún un bóyá condition pé bàbá ò lówó lọ́wọ́, wọ́n á ti wá gbá ẹnu bàbá sẹ́gbẹ̀ẹ́ kan. Tí bàbá ò ráṣẹ pa fún obìnrin bẹ́ẹ̀, irú obìnrin bẹ́ẹ̀ kò lè gba àṣẹ ọkọ o. Tí bá ń gba àṣẹ ọkọ lọ́wọ́, ọkọ yẹn lówó lọ́wọ́ ni. Kò sì gbà á gan, ó ń ṣe business ni, ó ń act fíìmù lásán ni. Torí pé tọkọ gan bá wò ó dáadáa gan, gbogbo ẹ̀kọ́ ni ó máa gbà, yóò yarí kanlẹ̀ nígbà míì mọ́ ọn lọ́wọ́. Obìnrin tí ò bá sì gba àṣẹ ọkọ tó bá dọjọ́ iwájú kò lè gbàṣẹ àwọn ọmọ. Ìdúró tí yóò dúró ni pé kò ní jáláṣẹ fáwọn ọmọ lọ́jọ́ iwájú. Ẹ sì má jẹ́ n tàn yín, téèyàn bá bímọ tó gbọ́n, téèkan ọkùnrin gan tó jẹ́ bàbá tó bá bímọ tó gbọ́n, tẹ́mìí ẹ̀ sì gùn, ó padà gbàṣẹ nínú àwọn ọmọ ni, pàtàkì jùlọ ọmọkùnrin. Bẹ́ẹ̀ ni, bí obìnrin bá bímọ tó gbọ́n, lọ́mọkùnrin tó gbọ́n, òun ni ó padà pàṣẹ fún ìyá rẹ̀ bíi baba. Torí nígbà tí bàbá ò bá sí mọ́, òun ni ó wá padà sọ àwọn ọmọ di ọkọ. Yóò kọ́ máa rí ọkọ rẹ̀ bíi baba rẹ̀, yóò máa wo àwòrán bàbá rẹ̀ lára ọkọ rẹ̀. Nígbà tó bá yá, yóò máa wo àwòrán ọkọ lára àwọn ọmọ. Yóò làmìlaka, yóò lówó lọ́wọ́, ṣùgbọ́n àwọn ẹni yóò jẹ́ bí agbẹnusọ fún, bíi PA rẹ̀, bí àwọn speaker fún. Òun ó kàn máa sọ̀rọ̀ abẹ́nú, yóò máa sọ ohun tó fẹ́ lábẹ́nú, àwọn náà ń bá gbé ta. Tó bá ti wá di pé obìnrin dùndún pé dandan èmi lèmi fẹ́ ṣe nǹkan mi fúnra mi o, ayé ó pè é lóko tí ò jẹ́, wọ́n á yàn án sójú. Irú àwùjọ bẹ́ẹ̀ padà máa túká ni.
tán bá ní atótó arére ni pé wọn yìí kí atótó arére ní jẹ́ẹ́jẹ́ bébí ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n máa ń pariwo kí atótó arére bí kéré o, bí kọ́ bá rán èèyàn sẹ́sìn kéré o, wọ́n á pariwo ni wọ́n á gba kókókókókó kéré o, atótó arére pàkó yí bàbá mọ̀ gánà bóde ń rọ ẹyẹ oko yìí dùn ẹyẹ oko a máa pa kí sórí nǹkan. Ṣé mọ̀ pé n tán pè ní atótó arére ni pé ohùn tó gòkè láàrin àwùjọ tó borí àwọn ohùn tó kù. Ohùn obìnrin ò gbọdọ̀ gorí ohùn àwọn ohùn tó kù nínú ẹbí rẹ̀ gan. Ìbá ṣòun làkọ́bí kò yẹ kóhùn obìnrin gorí ohùn tó kù. Bẹ́ẹ̀ ni obìnrin kì í jolórí ẹbí. Olórí ẹbí ẹ lọ rè mọ́ jábọ̀ fún ìyá wa náà máa ń fobìnrin jẹ. Wọ́n á wo àwọn tó tẹ̀lé wọn á fi ṣolórí ẹbí, wọ́n á ní kán lọ mọ́ jábọ̀ fún ìyá wa ńlé láwọn lólórí wa, ṣùgbọ́n kò ní farahàn ta pò ní olórí ẹbí. Ohùn obìnrin ò gbọdọ̀ gòkè ju ohùn àwọn ọkùnrin lọ nílẹ̀ Yorùbá nínú àṣà Yorùbá. Ibikíbi tóhùn obìnrin bá ti wá gòkè ju tọkùnrin lọ tí ò gbọ́ tí ò gbà gbogbo nǹkan tó bá ti fẹ́ ṣe wọ́n ṣà ń da gbogbo ẹ̀rú ni, wọ́n yarí kanlẹ̀ ni, ibẹ̀ ó padà túká. Ibi tó bá dẹ̀ ti túká tó ti di ibi tí àwọn ènìyàn ò débẹ̀ mọ́, ibẹ̀ lóríṣiríṣi igbó, igi ni ó ti lalẹ̀ hù tí ó wá di igi ńlá. Igi ńlá kan tó tóbi inú igbó ná ń pè ní igi arère. Ló mú kí Yorùbá ó pòwe pé ibikíbi tí obìnrin bá ti ń ké atótó arére, igi arère ní padà máa ń lalẹ̀ hù ńbẹ̀. Ẹ̀yin ìyá wa wọn ò kó yín mẹ́rẹ̀, ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ kí àwùjọ yìí ó nítumọ̀, ẹ̀yin single mother tẹ́ ń dọ́mọ tọ́, tẹ́ ń tọ́mọkùnrin ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọkùnrin tó wà ń ta sí nǹkan di dọ̀dọ̀yọ̀. Oríṣiríṣi fíìmù là ń wò, oríṣiríṣi fídíò là ń wò, oríṣiríṣi àwọn news la máa ń gbọ́. Á gbọ́ wípé obìnrin kan ìyàwó rẹ̀ bínú, ọkùnrin kan ìyàwó ẹ̀ bínú tán, ó bá ra petrol, ó wá dà á síra, ó wá sáná bọ̀. Ẹ dúró ná, ká tiẹ̀ ní pé wọ́n bá sọ pé obìnrin tóbìnrin bá ń bínú ká má bàá bínú. Ṣé bí kó wá dúró bí òpó iná kí ìyàwó rẹ̀ wá da petrol sí ọ lára kó wá sáná bọ̀ ni? Tí ìbá ṣe pé wọ́n ti kọ́ọ̀yàn bí wọ́n ti kọ́ lẹ́kọ̀ọ́ dẹ̀dẹ̀rìn, ṣé o ò lè sá lọ ni? Ṣó hun ọ lókun ni? O ò lè gba kẹ́ẹ̀gì ọwọ́ rẹ̀ kọ́ sọ gbó ni? Àbójì ọ ló kú lójú, bó ti ẹ̀ fẹ́ jẹ́ ọ lójú, ṣé torí kò yé mi ni o, àwọn nǹkan ẹ máa ń rú èmi lójú o tí ń bá gbá wọn ní ìṣòro dandan yẹn o. Ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó ń tọ́jú lọ́dà single mother wọ́n ba ayé wọn jẹ́ ni o. Irú ìdílé bẹ́ẹ̀ sì rèé kò lè nítumọ̀, ìdílé ràndànràn ní ó jẹ́. Tó bá sì pé kan ní ìdílé ràndànràn, igi arère hù ńbẹ̀ nu. Ibikíbi tóhùn ọkùnrin ò bá ti gòkè, tọkùnrin ò gbọ́n, tọkùnrin ò lè rákòóso ṣe, tọkùnrin ò lè control, tọkùnrin ń ṣe bí ọ̀dẹ̀, ibẹ̀ ibi tí igi arère ti hù nu. Igi arère ti hù ńbẹ̀, nǹkan ti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́, wọn ò fúnra ni. Torí pé lágbàdì ọkùnrin kọ́ ná ń pè lọ́kùnrin o. Ìrírí ọkùnrin, action ọkùnrin ni wọ́n ń pè lọ́kùnrin. Ọkùnrin tí ò bá ti ní tán ń pè ní action ọkùnrin, tí ò lè sọ̀rọ̀ bí ọkùnrin, tí ò lè wà bí ọkùnrin, lágbà bàǹbà tó gbé ìdí kọ́ ná ń pè lọ́kùnrin. Kò ní jù bẹ́ẹ̀ lọ. Ọlátúnjí Òkìkí ọmọ Tìámílókò, ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o.